tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbọ́dùkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́ ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n báyìí tó ṣe wà lẹ́ni. Thank you for joining me. May Allah bless you all. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ ẹ bá mi tẹ́tí kẹ́ ẹ gbọ́ argument kan. Arákùnrin kan tó jáde tó àtàkì àwọn young afa, or should I say tó àtàkì àwọn afa. Then mo wá bring àwọn afa bíi mẹ́ta. Mo bring wọn tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn arákùnrin náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn afa mi náà, like àwọn young ones, wọ́n jáde, wọ́n attack ẹ̀, wọ́n ṣépè fún. In his video, ó tiẹ̀ sọ wípé wọ́n wọ DM, wọ́n ṣépè fún, wọ́n threaten. Ẹ̀yin tèmi, ẹ listen sí ọ̀rọ̀ náà. Ṣé sense wà nínú ọ̀rọ̀ arákùnrin yìí? Àbí kò sí sense nínú ọ̀rọ̀ arákùnrin yìí? Then kẹ́ wá tibẹ̀, kẹ́ wá listen sí àwọn argument àwọn other young affairs. Ẹ̀yin tèmi lẹ́yìn náà, màá wá padà wá, màá wá sọ one or two things sí. Thank you. Kó tó comment lórí fídíò yìí, mo kọ́kọ́ fẹ́ kó mọ̀ pé ọmọ aláàjì ni mí, aláàjì dádì mi. Mi ò dẹ̀ ṣe fídíò rí láti fi tako ẹ̀sìn kankan. Nípa fídíò tí mo ṣe last nípa ọ̀rọ̀ àwọn àfáà kékèké tán máa ń wọnú DM àwọn yẹn káàkiri yẹn. Ṣé àwọn àwọn boys kan, àwọn tán máa ń wé Fìlàní yẹn tí wá bá mi, tán ṣépè fún mi, tán sọ pé yẹn nígbà tí mo bá ní problem. Mo rò pé ayé gbogbo yín fẹ́ bàjẹ́, mo rò pé fẹ́ pasán. Sórí wọn tó DM yẹn, tí n bá gbá ẹ mú, láwà ní orí burúkú tó wé sórí yẹn, ó ní máa fi pokùn fún ẹ street, ó fẹ́ ṣòfò, sọ̀rọ̀ pé mo ṣẹ̀dá ayé ni. Àti pé tá ló sọ fún yín pé tẹ́ bá ti kéwú tán kẹ́ jókòó aláàfáà. Tá ló sọ pé tẹ́ bá ti kéwú tán kẹ́ jókòó aláàfáà. Ṣé Dangote ò kéwú? Shina Pellar ò kéwú? Samsung kọ́lọ́ fọ̀rùn kẹ́gbọ́n yẹn. Ṣé wọn ò kéwú? Olórí burúkú ara tí yẹn ọ̀lẹ́ olè. Ẹ wá kéwú tán, ẹ wá jókòó aláàfáà. Iṣẹ́ tẹ́ ẹ mọ̀. Iṣẹ́ tẹ́ ẹ lọ́pdate ẹ lọ́wọ́. Kọ́lọ́ fi lè rọrùn fáwọn àfáà gidi, àwọn àfáà gidi. Àwọn tó wé láwà nìyẹn, àwọn yẹn gidigidi wà nú wọn o. Bọ̀ṣẹ́ dáhùn ọmọ olórí burúkú wéèké yìí, 419 níyín. Màá dẹ̀ bá yín na tán ẹ̀rín sí oríire. Ṣẹ́gbọ́. Ṣe rí fún ẹ̀yin àfáà tó jẹ́ pé téèyàn bá sunkún wọlé yín, èèyàn máa ń bẹ̀rìn jáde. Ìkẹ́ àti ọlá Ọlọ́run ọba kó máa bá yín. Ṣé wá rí fún ẹ̀yin àfáà tó jẹ́ pé àmútẹ́jí lákàntì tẹ́ ń lò, ọmọ ọlọ́mọ lẹ fi ń tẹ̀sí iṣẹ́ káàkiri. Ọlọ́run yóò bá ti yín jẹ́. Jẹ́ ń sáré gbé ẹ débẹ̀, jẹ́ ń sọ pé táwọn àfáà fún wa nìyẹn máa ń ṣe, jẹ́ ń sọ fún ẹ. Ṣé tó bá ti ṣiṣẹ́ fún ẹ tí ò píkì, tán ti gbowó lọ́wọ́ ẹ tó padà wá dúpẹ́, wọ́n á wá lásìjẹ kan ló wà. Wàhálà wọn lè fi gbó 5k sínú ẹ̀. Tó bá ti wá jẹ àṣẹjẹ yẹn tán, wà á fẹ́ mẹ́ǹtì, wà á fẹ́ ya wèrè. Sọ pé àwọn tó wà nílé ọmọ ibi tó lọ, torí ẹ bá padà pé ò ní débẹ̀ mọ́. Fọ́máàtì yẹn nìyẹn, dúró tọ́lọ́run. Ṣó gbọ́, kò ní bàjẹ́. Olótàbùkù bá wa àfáà, olótàbùkù bá wa, ó dẹ̀ ń sọ̀rọ̀ wa. Ó ní ta ló ní ká jókòó sí àfáà, ó ti ń sọ àwọn ọ̀rọ̀ kan tó ń là káyè bọ̀ tẹ́lẹ̀. Ó ti ń sọ bọ̀, ó wà ní ta ló ní kẹ́yìn ọ̀dọ́ ọ̀sìn jókòó sí àfáà. Àfáà tó bá sí ọ ní kọ́ bá wí kọ́ bá jà. Má price gbogbo wa, má fẹnu kọ́. Má price wa, má sì sọ. Àfáà tó bá sí ọ ní kọ́ bá wí. Ó ní ta ló ní kí ó ń sọ̀rọ̀ pé ta ló ní ká jókòó àfáà. Ó dá ọ ní Dangote tó kéwú só fi sí àfáà sí. Nínú fídíò tó sí náà lọ sọ pé bàbá rẹ̀, onídádì rẹ̀, ọlálàjì ni wọ́n. Ó dá ń gbà yẹn, tí dádì rẹ̀ bá kú, ta ló fẹ́ kó kírun fún wọn? Ṣé Dangote tí yóò ráyè, tí yóò jókòó sí àfáà tó ló kéwú yẹn, sóun ní yóò ráyè ni àbí Naira Marley tó kéwú? Tọ́ ni àtàlójó ní kẹ́tọ́kọ̀ àfáà ló fẹ́ kírun fún, ló fẹ́ wẹ̀ fún. Ìlànà tó pé àwọn mi ò gbé kéwú tó pé jáde àwọn mí nu wọn Kùránì nìkan náà ké o. Kùránì nìkan ni wọ́n ké o. Rẹ́pẹ́ wọn gbé bá ṣe ń ṣe bá ṣe máa ń wẹ̀kú, bá ṣe gbogbo àwọn fíkìwù yẹn wọn àgbé jáde kún lè ké o. Lọ fi sọ pé wọn ké wọn àfi sí àfáà sí. Ẹ̀yin náà ní òkú tó bá ti wọ́n yín tó ti bẹ́ẹ̀ tó ti lè tọ́ lí àfáà lẹ́gbẹ̀ẹ́ tí kó wá kírun sí la. Kì í ṣe Dangote tó ló kéwọ́ ọ̀hún. Òkú tí ń sun mi, tí ń sun omi, àfáà lẹ́ pé o. Kẹ́ máa wọlá káyé yín o, abẹ́kàn fẹ́ yóò kú kòtò báhùn. Ó dá sí tí bàbá rẹ̀ bá kú sí, wọ́n lè yín ẹ̀dà kòtò. Bọ́sí lálàjì ní àwọn. Àwọn àfáà ni ó ṣùgbà wọn. Àwọn àfáà tí wọ́n dúró tọ́ ni wọ́n máa ṣùgbà wọn tí wọ́n gbé sínú sàárè. Tí wọ́n wúwẹ̀ fún wọ́n sì gbóhun tí ànábì wa Muhammad ní kásì kíni kásì. Àmọ́ máa sọ pé bí àwọn kan iṣẹ́ kí ó tàbí lọ́wọ́ yìí iṣẹ́ ni àfáà tó bá sí ọ ní kó sí kíni ní kó bá wí. Àfáà tó bá wọ́n dìbẹ̀ ní kó bá wí. Máa sọ pé àwọn kan kílẹ̀tẹ̀ ní kẹ́jókòó sí àfáà kẹ́jókòó kíní kan.
bí ba rẹ̀ bá kú ta ni ó wẹ̀ fún ba rẹ̀ ta ni ó kàn pé ta ni sọ pé ó yá o ẹsẹ̀ báyìí o ẹbọ mi báyìí o ta ni ó kì í ṣe ba rẹ̀ la so ọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ò ní láàkáyè ní tí ò mú láàkáyè wá wàláì làásì mo láì kẹ́gàn mo fọ́ fún ọ wàláì nígbà èyí má post ọ̀rọ̀ rẹ̀ àwọn ọ̀tọ́ ń sọ ìtọ́ takò àfá ọtí ń takò àfá ọ ní àwọn àfá kan wọ́n máa tún láwà ní wọn wọ́n sì kí nìkan àbí ò fẹ́ dá afẹ́yìn ọmọ yahoo gan ni ẹ wọ́n lọ price àwa báyìí ẹ tó bá price irú mẹ́yìí tó bá price mi ó fẹ́ ṣe àgbákò èmi ò ṣeré olójú àfá àti yẹn lè máa bá fà wàdà olójú àfá àti yẹn lè máa bájà tọ́wọ́ pín àwọn ọmọ sí ti ọ̀nà ẹni kan àgbákò àwọn akọ́lẹ̀ tí yẹn lọ́pọ̀ lè nà mo fi ànábì Muhammad búra èyí ò nà ta ni ọ̀pàdé mi lọ́nà ọwọ́ ni wọ́n gan tó fẹ́ nà mí gan ọ̀ ti kọ́kọ́ kan àgbákò ọ̀ ti kàn sára lọ́dà tán ara àwọn kan tí wọ́n máa bà wọ́n jẹ́ ara àwọn kan tí wọ́n máa bà wọ́n tó da jẹ́ nínú wọn àwọn tí wọ́n dẹ̀ ń wọnú DM yìnyín náà láti sọ gbogbo ohun tó ń sọ kò túmọ̀ sí pé wọn ò da o àmọ́ dé dandan ni kó rí bẹ́ẹ̀ dandan ni kírú ẹ̀ máa ṣẹlẹ̀ lọ́jọ́ tírú ẹ̀ bá ti wá ṣẹlẹ̀ sùúrù náà la fi yanjú ẹ̀ gbogbo ohun tí mo gbọ́ ni pé mò ń rí táwọn èèyàn ní àkíkà fẹ́ fáwọn àfáà trendy àkí ògo ẹ̀ ti wọ̀kùn ó fẹ́ fáwọn àfáà dìde padà mi rẹ̀ ń pé irú ẹ̀ ó lè ṣẹlẹ̀ o torí pé nínú fídíò tí mo gbọ́ tárákùnrin yẹn ṣe mórí tó pera rẹ̀ lọ́mọ aláàjì ọkàn mi dẹ̀ balẹ̀ ń pé kò ní fẹ́ faṣọ yìí àwọn àfáà ya because I'm very sure he knows the consequence behind that nínú kéèyàn máa borúkọ àwọn àfáà jẹ́ since tó ti pera rẹ̀ lọ́mọ aláàjì ó dẹ̀ pera rẹ̀ mùsùlùmí torí ẹni àpọ́nlé làwọn àfáà wọn ṣe ni téèyàn máa ń rín fín mo jẹ́rìí pé kò ní ṣerú ẹ̀ àwa tọ́lọ́run ti wá pọ́nlé tọ́lọ́run pè lẹ́ni àpọ́nlé ẹ dákun ẹ jẹ́ káwa náà dí ọwọ́ ìwà tí ó máa faṣọ yìí wáyà ẹ jẹ́ adọ́wọ́ ẹ̀kú kò sẹ́ni tọ́lọ́run ò ní tó tá a bá gbára lé kò sẹ́ni tọ́lọ́run ò ní pèsè fún tá a bá fọkànbalẹ̀ lórí ọlọ́run ẹ má wàá jẹ́ a máa ṣe nǹkan tí ó máa bù wá kù èyí tá à ń sọ yìí náà ò túmọ̀ sí pé kọ́wọ́ nǹkan yẹn dúró àkíkà yìí tó ṣẹlẹ̀ yẹn tó bá tún doṣù tó ń bọ̀ àbí tó bá dọdún tó ń bọ̀ irú tó ṣẹlẹ̀ yẹn yóò sì tún rìpíìtì ara ẹ̀ torí àwọn kan ó tún ṣe máa pílánì láti ṣerú nǹkan bẹ́ẹ̀ ni ìyẹn ò wá túmọ̀ sí pé gbogbo àfáà ni ò dá o ìyẹn ò túmọ̀ sí pé gbogbo àfáà lórí bákan náà o ìyẹn ò túmọ̀ sí pé bí ń pa gbogbo àwọn àfáà àmọ́dé láwùjọ àwọn tó dá ara àwọn tí ò dánú wọn kódà iṣẹ́ tẹ̀yin náà gbé dání tẹ̀ ń ṣe yẹn as a content creator láàrin yín ara àwọn tí ò dánú ẹ̀yin náà kò wá túmọ̀ sí pé gbogbo yín ni ò dá tọ́rọ̀ ọba ti wá ṣẹlẹ̀ báyìí mo oríṣiríṣi àfáà tó ń jáde èpè ọ̀sànkú ni wọ́n ṣe gbá ni ṣé bá ti ṣe yanjú ọ̀rọ̀ nìyẹn nígbà tó fẹ̀sùn olè kọyàn téèyàn tó wá nóhun ò jalè níbi tó wá kẹjọ́ lọ tó ti fẹ́ lọ yanjú ọ̀rọ̀ wọ́n tún wá APC fóònù tì ìgbà tí wọ́n tú ara gbogbo èèyàn ara àwọn tí wọ́n fẹ̀sùn kàn ni wọ́n tún ti bá APC bó ló ti ṣe fọra rẹ̀ mọ́ èèyàn ti fi wá jàgídíjàgan ròyìn wa ó ti fi wá tí ò dá ròyìn wa àwa fẹ́ fọra wa mọ́ àwa ń jáde pẹ̀lú foul language bó láti ṣe fọra wa mọ́ báwọn nínú Al-Qur'an ó ní innama yakhsha Allaha min ibadihi ulama àwọn ẹni tó tijú Ọlọ́run àwọn ẹni tí wọ́n páyọ̀ Ọlọ́run jù nínú àwọn ẹni tọ́lọ́run dá òun làwọn àfáà ẹ wá jẹ́ àfipáyọ̀ Ọlọ́run sí nǹkan tá à ń ṣe tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ má jẹ́ ajáde pẹ̀lú violence torí ẹni àpọ́nlé ni wá ibi àpọ́nlé ló ti gbọdọ̀ má bá wa ohun tárákùnrin yìí sọ yìí ò tí ì pọ̀ jù. o lè ka ibtidai o lè ka i'dadi o lè parí tawji awokini thanawi o lè parí so yín ọ wá túmọ̀ sí pé kọ́ wá kí wọn náà wá kẹ́tẹ̀kẹ́ kalẹ̀ kódà kó tún wá ní ọ́fíìsì pé ẹ máa wá mi wá bí ìtẹ́ bá ti fẹ́ wá mi wá tẹ́lẹ̀ ìlú bá ti ń béèrè mi ẹ máa béèrè mi síbí no ìyẹn ò sọ́dà àfa o bọ́lọ́wọ̀n bá pè é ránṣẹ́ ó máa kàbùkù ó máa tẹ́ o ẹni tọ́lọ́wọ̀n ò pè ránṣẹ́ ló ń lọ́nù street tó ń mọ́mọ lórí ìrìn o ẹni tọ́lọ́wọ̀n bá pè ránṣẹ́ yọkàn máa gbọ́ ni ẹ̀lósà mo ti fẹ́ nìkan nọ́mbà yẹn ó máa pè yín sìn khalas gbọ́n tọ́lọ́wọ̀n ò pè ránṣẹ́ bí ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yẹn ń sọ òdodo ọ̀rọ̀ ní o ọwọ́ a máa lọ bá yẹn pé lágbájá ẹni tó rírí how come àbẹ̀ ẹ̀ wá gbà wá nítorí ọlọ́ how come ẹni tó rírí wàá kàn sọ fún pé lọ sí sàrà báyìí lọ sí kinní kan kò sí ohun tó burú tọ́lọ́run bá rán yẹn ń ṣe èèyàn lè rí iná sí yàn ṣùgbọ́n kì í ṣe bí tẹni tó rírí jẹ́ kí làákàyè rẹ̀ ṣiṣẹ́ kì í ṣe bí tẹni tó rírí tó bá kí n ṣe scammer ẹni tó rírí ọmọ rẹ ọmọ kankan ọkàn wá pàdé rẹ̀ kinní kan báyìí ogun ìdílé rẹ̀ kinní kan àwọn tí ń fọ́ọ̀lù sí lọ́wọ́ gan sí rè àwọn náà ya wèrè so ẹni tó ọmọ rí tó ọmọ àti látọ̀nà rẹ̀ ó lè lálàá kọ́lọ́run fún wọn ní mẹ́sẹ̀jì lórí ẹ̀
ó lè sùn kọ́dọ̀ ó lè máa ṣàdúrà lọ́wọ́ kí mi sí Ọlọ́run sọ̀kalẹ̀ bá ẹ ń bẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ pé báyìí kọ́ yanjú nǹkan báyìí so normal nìyẹn bẹ̀t pé ọ̀wá rí ọ̀wá pàdé ẹ̀ street o message ẹ̀ lórí TikTok o message ẹ̀ lórí net in short hada ghayru jayyid so ẹni tí ò lẹ́kọ̀ọ́ ghayru mu'addabin ẹni tí wọn kọ́ lẹ́kọ̀ọ́ àbí tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tí ó gbẹ̀kọ́. ṣe rí ọmọ tẹ́ ń wò yìí Malik lórúkọ ẹ̀ ó dẹ̀ ní àwọn ọ̀rẹ́ mẹ́ta ṣe he have a 3 good friend ọmọ tẹ́ ń wò is a just 14 years old Ìbàdàn náà ń gbé àtàwọn òbí ẹ̀ now ọmọ yìí ti ń lo 11 ọdra 11 according to the story tí mo bá ara àwọn tó bá wọn Ìbàdàn sọ torí wọ́n ẹ̀ṣẹ̀ mú kéèsì ẹ̀ wá níbi tí repost ẹ̀ so kí ló ṣẹlẹ̀ sọmọ yìí ó ti kú wọ́n pa ni àwọn àfáà ló pa tí wọ́n gé orí ẹ̀ wọ́n gé orí ọmọ tẹ́ ń wò yìí wọ́n fẹ́ fi ṣe roast wọ́n fi roast ẹ̀ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kù wọ́n á máa jẹ wọ́n á máa mu ẹmu lé lórí ju ètò bá ṣe ń jẹ bẹ́ẹ̀ ni ẹni iṣẹ́ tó bá ń ṣe ó yé yín ni wọ́n ṣe máa rówó sí. Now let me go deep to the story. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn mẹ́rin ni wọ́n so àwọn mẹ́rin yẹn wọ́n fẹ́ ní owó òjijì they want to have fast money wọ́n wá lọ sọ́dọ̀ àfà pé àwọn fẹ́ ṣoògùn owó kìnnìkan now àfà tí wàá sọ fún pé kí wọ́n lọ́kọ́ lọ wá owó wá so tó ṣe máa obi tó láti wá owó ṣá ó dà pé kàn wá pa àlọ́ àfà yẹn nu wọn wí pé kí lòun lè ṣe tóun lè fi òun pé òun fẹ́ ṣoògùn owó ní tòun kìnnìkan now wọ́n wá ní òkè pé kó pa àwọn ọ̀rẹ́ tó kù wá káwọn ọmọ kan táwọn máa ṣe so àwọn mẹ́ta ṣàwà padà lọ so ọmọ yìí nìkan ni ò tẹ̀lé wọn lọ tó wọn mọ plan wọn that's owó lòun wá ń tiẹ̀ so bí àwọn mẹ́ta ṣàwọ́ṣà tó pọ́njà ti plan ẹ̀ pé ọmọ ilé Malik tẹ́ ń wò yìí òun náà máa pa náà máa fi ṣe oògùn owó fún àwọn tó kù ṣé ìpọ́n Malik yóò dẹ̀ mọ̀ òun dẹ̀ ṣe ń wá owó ń tiẹ̀ ìgbà tó ń wo tiẹ̀ máa pé kọ̀kọ̀ bẹ́ẹ̀ tó máa fi pààrọ̀ sọ́dọ̀ àfà so ibi tó ṣe conversation pé tọ́lá ń sọ̀rọ̀ oògùn owó kò ṣògùn owó yìí so ó dà pé èèyàn kan wá ń gbọ́ conversation wọn ìyẹn ló wá sáré lọ sọ́dọ̀ àwọn family ẹ̀ wípé àwọn ọmọ yìí máa ti fẹ́ lọ ṣògùn owó kìnnìkan kan tó dọ́dọ̀ àfà wọ́n ti gé orí ọmọ tẹ́ ń wo ìyẹn ọmọ Malik yìí wọ́n ti. ẹ̀yin tèmi welcome back ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ṣé sense wà nínú nǹkan tí arákùnrin yẹn sọ àbí kò sí sense ẹ̀yin tèmi èmi rí sense nínú ẹ̀ ẹ má ṣe mí gbọ́ ẹjọ́ mo rí sense nínú ẹ̀ ìdí tí mo dẹ̀ fi rí sense nínú ẹ̀ ni pé look around you ẹ̀yin náà ẹ wá wo bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn ṣebí láìpẹ́ yìí agbọ́rọ̀ tí wọ́n ní ọmọ young boy kan tí wọ́n pè ní Abdulmalik ọmọ 14 years tí wọ́n ní àfáà kan èmi ò gbàgbọ́ pé irú àwọn èèyàn ó yẹ ká mọ̀ pé wọ́n láfà wọ́n ní àfáà kan ó pàdé àpòpọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n gé orí ẹ̀ nínú society wa yìí náà irú àwọn àfáà yẹn ni mo rí pé arákùnrin yẹn ń tọ́ka sí irú wọn sì pọ̀ láyé nísìn ìwọ ni kó mọ irú àfáà tó jẹ́ irú àfáà wo ni títí ẹ̀ ṣé àfáà górígórí ni ẹ́ ni ṣé àfáà gányàngányàn ni ẹ́ ni ṣé àfáà ọlọ́ṣẹ ni ẹ́ ni ṣé àfáà yàwúyàwó ni ẹ́ ni àbí àfáà ritualist èwo ni títí ẹ̀ know yourself and know the truth a ní àwọn good affairs àwọn affairs alálùbáríkà báyìí kọ́ ló ṣe rí lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀yin tèmi àìbá àwọn àfáà nídìí ìbàjẹ́ àfáà ò mọ̀jú kó gbàdúrà lọ kó ṣàdúrà gidi gan kó fa tẹ̀sùbí kó gbàwẹ̀ kó kírun kó yan náfìlà kó dẹ̀ hàn tú nǹkan tá a mọ̀ táfà máa ń ṣe lọ́jọ́ tó ti pẹ́ nìyẹn pẹ̀lú kàráǹdì o wọ́n mọ̀ sọ̀rọ̀ yahoo plus ẹ̀ bá àfáà láàrin wọn wọ́n mọ̀ sọ̀rọ̀ wọn gún ọṣẹ pẹ̀lú orí ẹ̀ bá àwọn àfáà kan láàrin wọn irú àfáà wo ni tiẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ gun owó ẹ̀ bá àwọn àfáà láàrin wọn irú àfáà wo ni tiẹ̀ ẹ̀yin tẹ́ wá ń ṣépè farákùnrin yìí ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣépè fún ṣé ká sọ wípé irú àfáà tẹ́yìn náà jẹ́ nìyẹn but àwọn èyí tí mo mú wáyé àwọn tó ní ọpọlọ ni àwọn tó sọ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní yes ẹ̀yin náà tẹ́ pera yín láfà tó bá wà ń di ìbàjẹ́ o dẹ̀ fẹ́ mọ já àfà mọ́ ṣe wà bàjẹ́ yẹn mọ́ ẹ̀yin tẹ́ wá dá nínú àwọn àfà ẹ̀yin alálùbáríkà àfà ẹ mọ àwọn bad people yìí ẹ fish wọn out if possible ẹ fish wọn out otherwise wọ́n máa yí ẹ̀yin good àfà mẹ́rẹ̀ náà níbi eléyìí báyìí wọn ò ní lè yànnà náà rẹ̀ pé ẹ̀yin àfà yìí o ẹ̀yin àfà yìí wọ́n máa kó yín pọ̀ ni Ọlọ́run lè fún yín ṣe inshallah àwọn àfà burúkú yẹn àwọn àfà yàwúyàwó àwọn àfà górígórí àwọn àfà ritualist ẹ follow wọn ẹ differentiate wọn from you
ẹ jẹ́ káyé mọ irú àfáà tí wọ́n jẹ́, ẹ follow wọn, ẹ sọ fún wọn pé àfáà kọ́ ló yẹ kí wọ́n máa jẹ́, there should be a name tó yẹ kí wọ́n máa jẹ́, kì í ṣàfáà. Àfáà ìwúwà burúkú, àfáà kò yẹ kí wọ́n gbá orí mú lọ́wọ́ àfáà. Gbogbo ẹni tó bá gbá orí mú lọ́wọ́ rẹ̀ kì í ṣàfáà. Ẹ mọ̀ wọ́n, ẹ̀yin good àfáà, ẹ mọ irú àwọn àfáà bẹ́ẹ̀, ẹ wá dákẹ́. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní drag yín, ẹ wà ní wọ́n drag yín because you refuse to speak out. Ẹ follow wọn, ẹ follow wọn, ẹ ní kí wọ́n yé jẹ́ àfáà mọ́. Àwọn èé ṣe àfáà. Àwọn èé ṣe àfáà. Àwọn fàlàfálà ni wọ́n èé ṣe àfáà. Ẹ fún wọn lórúkọ mi, wọ́n èé ṣe àfáà, fàlàfálà ni wọ́n. So mi ò really blame boy yẹn. Ìwọ ni kó mọ́ra rẹ. Are you one of the good ones or you are one of the bad ones? Tẹ́ bá dẹ̀ wò lóòótọ́ nísìn, àwọn young àfáà yẹn wọ́n ti pọ̀. Wọ́n pọ̀, wọ́n ka Al-Qur'ani ní débi tí wọ́n kà dé. Wọn ò mọ really inú ẹ̀. Tán bá ti parí phase 1, phase 2, phase 3, wọ́n ti rò pé àwọn ti dángájíá. Ó yẹ kí wọ́n tún máa kọ́ bíbẹ̀rù Ọlọ́run àti pé à ń pera wa láàfáà. Kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe? Kí ni nǹkan tá yẹ ká ṣe? Ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀. Irú wọn, òun ni wọ́n ń ṣe irú ìwà pálapàla tí arákùnrin yẹn sọ. Òun náà yànnà. Ó sọ ó ní àwọn àfáà alálùbáríkà kan wà pé tá bá wọnú ilé wọn, a ní bẹ́kún jáde. Tí ò sì ní bu wá lọ́wọ́ láíláí. Ṣé bó sọ irú àwọn àfáà yẹn? Irú àwọn àfáà, àwọn young àfáàs tó jẹ́ pé kò sí kankan tí wọ́n mọ̀ ju pé kí wọ́n ṣàfẹ́ obìnrin, kí wọ́n sáré máa ha mọ́núlé, kí wọ́n máa ha mọ́núlé. Èèyàn bá wá fẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ wọn níṣẹ́ tó yẹ kí wọ́n fi ọ̀nà àdúrà tọ́, ọ̀nà àwẹ̀, ọ̀nà tẹ̀sùbá. Ọṣẹ ni wọ́n gbélé lọ́wọ́. Wọ́n á ní òkè o, lọ gbórí wá. Irú àwọn àfáà yẹn ló ń sọ. Àwọn tó jẹ́ pé àwọn ọmọ kékeré àfáà, wọ́n sì yẹ kí wọ́n wà lọ́ndà ẹ̀kọ́. Arákùnrin kan tí mo tún showcase fídíò ẹ̀ níwájú, àwọn sọ wípé nígbà tí oníkálukú bá fi ṣàfáà lẹ̀, ta ló fẹ́ mọ ṣiṣẹ́ àfáà? Ìyẹn bá ṣe àfáà, kò ní kó mọ̀ níṣẹ́ mi, ẹ má bínú o, ẹ má ṣe mí gbọ́ o. Tí èèyàn bá ń ṣiṣẹ́ àfáà, ìyẹn ò ní kó mọ̀ níṣẹ́ mi lọ́wọ́. Tó bá sì wá mọ̀ pé iṣẹ́ àfáà yìí ló fẹ́ jókòó sí, mọ́ ṣe àfáà tó máa dójú tì wá bí ti bá ṣe ń rí kà, bá ṣe ń rí gbọ́, bá ṣe ń rí ní every time. Jẹ́ ká mọ̀ pé yes, àfáà alálùbáríkà, àfáà tí wọ́n wí nínú Al-Qur'ani, àfáà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ nínú àdìtì rere. Àwọn yes, àdìtì tí wọ́n gbé jáde pé tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bí Ànábì ṣe sọ, bí àwọn kan ṣe report, irú àfáà bẹ́ẹ̀ ló jẹ́. Ẹ má ṣe àfáà ìgbàlódé, ẹ má ṣe àfáà ritualist. Ẹ̀yin tèmi, sense wà nínú ọ̀rọ̀ bọ̀ yẹn. I can continue. Ibi tó bá ti kàn ẹ́ ni kó adjust. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún, gbogbo ẹ̀yin tá ń wá náà nù. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún arákùnrin yẹn, gbogbo ẹ̀yin tá ń wá náà nìyẹn. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jáde. Àtúbọ̀ pé àfáà dáadáa ni ẹ, wà á jáde, wà á defend pé okay o. A fẹ́ fàlàfàlà mọ́ tí wọ́n pera wọn láàfáà, a fẹ́ wọn mọ́. Àìmọye like seriously, èmi náà mo ní good examples. Àwọn fàlàfàlà tí wọ́n pera wọn láàfáà. Irú àfáà wo ni wọ́n jẹ́? Ṣé fàlàfàlà ni ẹ ni àbí àfáà alálùbáríkà? Ẹ̀yin tèmi, protest, wọ́n ṣe protest against government. Ṣé kò yẹ ká protest against àwọn bad people yìí, àwọn fàlàfàlà yìí? Ṣé kò yẹ ká protest against àwọn fàlàfàlà people yìí? Ó wà ní Kristẹni, ó wà ní Mùsùlùmí. Ṣé kò yẹ ká jáde ká protest against this kind of people? Ẹ wo bí wọ́n ṣe ń gé orí àwọn èèyàn, ẹ bí wọ́n ṣe ń fi àwọn èèyàn ṣògùn owó, ẹ bí wọ́n ṣe ń bàlú jẹ́ lórí pé wọ́n náà wọ́n ṣe fàlàfàlà. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ, sense wà nínú ọ̀rọ̀ ọmọ yìí. Ẹ̀yin tèmi.